enough see dey here. So make I tell you, whether you be Yoruba, Hausa or Igbo, all na the same 10 and 10 pence. Now him make we go join hands together, make we country better. No say I no tell you. Yes sir. Samarin Nigeria, Mudaga Nigeria. Yamata Nigeria, Mudaga Nigeria. Muhata Hanumu, Mudaga Nigeria. Nigeria, Namune. Nigeria, Namune. Come, make we live town. Please make a live. Come, make we live Nigeria up. Please make a live. This Nigeria now we home. Making up Africa. No place where be like our home. Home, sweet home. Make we join and think alive. Please make a list. America plus Germany, France plus Britain. Yeah, maybe we know when they suffer before. Sincerity plus hard work. Now it make them be the best today. Everybody want to become citizens, brothers and sisters. Make we no give up. If today bitter, tomorrow will be better. If today bitter, tomorrow will be better. Not true at the top, not true at the top. Ah, make me live town. Please make a list. Ah, make me live Nigeria. Please make a list. This Nigeria now we own. Making up Africa. No place where be like our home. Home sweet home. Make we join. Benny, home sweet home. Make we join hands together. Make Nigeria great. Lift, make I lift. Tá a bá ti sowọ́ pọ̀, Yorùbá pọ̀ wọ́n ní àgbájọwọ́. Láàfin sọ̀yà. Àjèjì ọwọ́ kan wọ́n ní ògbẹ́rù kò gbẹ́rù dórí. Ìgbà ló sọ bẹ́ẹ̀. Àwọn àgbà ló sọ nínú ìwé aláwìyé. Bẹ́ẹ̀ni ibẹ̀ ni wọ́n ti sọ. Kákàkiri gbogbo bíi tí afẹ́fẹ́ ìkànnì iléeṣẹ́ rédíò tún gba 100.9 FM tó bá fẹ́ dé. Ọ̀rọ̀ tó lálejò tó bá afẹ́fẹ́ wọ̀nyí àjà lọ́wọ́lọ́wọ́ ní sáà wáyé. Ẹ̀mọ̀kọ́ta bá ti ṣe ìjìnlẹ̀ inú ìwé ìròyìn apá kìíní àti apá kejì. Ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ tó tún máa ń bá afẹ́fẹ́ wọ̀nyí àjà níbi tá a ti máa ń gbé èyí tó ṣe gbòógì yẹ̀wò nínú ìwé ìròyìn wa tó lójoojúmọ́ ti orílẹ̀-èdè yìí àtúntì kó wọn débìbà lóríṣiríṣi báyìí máa ń kó wọn wá àtúntì ṣe kí àtúntì kó wọn wá ní àárọ̀ tòní. Òní tí ń ṣe Tuesday tó gbẹ̀yìn nínú ọdún 2021. Orúkọ tèmi ò yí padà, yèyé Olúwaṣeun fún mi Àjíbọ́sẹ̀ lèmi ń jẹ́ Queen àbíyẹlẹ rẹpẹtẹ lẹ́yìn tèmi nílé lẹ fẹ́ràn tẹ máa ń pẹ̀yìn tèmi orúkọ tẹ máa ń pè mí ní ìmàmà kí yí pé ìnákúáná Nàìjíríà. Màmá kí màmá jẹ́ kó yẹ yí pé ọmọ ìgbèrè àpọ́nbélé ni mí mi ní fi ọwọ́ òsì báyìí mi ní fi júwe lé bàbá mi. As far as I am concerned, I am proud to be a co-guide and kí ló pé whatever, however. I'm a Nigerian, you are Nigerian. I'm a Nigerian. I'm proud to be a Nigerian. Ṣùgbọ́n mo gbé àpọ́nbélé ni mí màmá jẹ́ oyè yín màmá kẹ́yìn tèmi nílé ìyẹn náà ó wà ó ní. Tó nínú Ọlọ́run bá mi wà láàyè mẹ́wàá ìjìnlẹ̀ fẹ́ tó fara tì bí òkè Ọlọ́run àtúndé sí Ọlọ́run báyìí lórúkọ rẹ̀ náà tá à ń gbé pọ́n tàbí ń ṣe ohun gbogbo tí ń dùn tí ń dán ọ̀pọ̀ ṣẹ̀dá tí ń wò pé kí là ń ṣe sí ọgbọ́n òun là ń dá ṣùgbọ́n ìwọ ló ń dègbèjò aládé nítorí pé àárín wa ò dàrú tí ò sì ní dàrú tá a sì gbà pé ò ní dàrú tá a fi ọ́ ṣe alágbára tá a gbára gbára gbọ́kàn gbójúlé ọba tí ò dá wa dá Ọlọ́run bá mi ti ń pa wá máa ń lọ lábọ̀ tí ń pa bá a ṣe ń lọ ń ṣọ́ wa bá a ṣe ń bọ̀ ń dáàbò bò wá ó ṣe ẹlẹ́dàá tiwa ó mọ̀ gbẹ̀jẹ́ ó gbè tutù ó gbẹ́bọ kó tó di bí kó pa wá mọ́ ó dá wa sí adẹ́dàá ṣẹ̀dá ìbà lónìí ó ọba tí olówó ọlọ́lá ayé kan ò lè lò mọ́ gbà
ọba tó jẹ́ wípé kò yan kíkan kò yan kíkorò tó mọ̀ bẹ̀rẹ̀ ohun gbogbo tó sì lè ṣohun gbogbo adẹ́dà ṣẹ̀dá tó lè pàtàn kó wa tẹ́dá ayé kan lè sọ nǹkan kan nípa rẹ̀ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n onílà akáyè tó pàtàn rẹ̀ wọlá tó ní general lórí ayé àti tọ̀run ọlọ́wọ́n bá the great historian tó lè sọ̀tàn gbogbo pátápátá tó fi mọ́ ní tá à ń rò lọ́kàn ọlọ́run tá a lè sọ pé bóyá ibi tó ti bẹ̀rẹ̀ rè ibi tó parí ọ̀rọ̀ rẹ̀ sí rè ibi tó bá a dé rè iṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n náà ló fi ń pọnra rẹ̀ lé ìbà lónìí adẹ́dà ṣẹ̀dá ó tó kó gbéraga náà lórí àwọn nǹkan wọ̀nyí ò sì gbéraga ó tó kó sìrègùn ò mọ̀ sìrègùn aláyélúwà tí kì í ṣẹgbẹ́ kábíyèsí ìlú wa ibà iṣu ń bẹ lébè di bùkátà fagbẹ́ òkú kan tàjùbọ̀ di bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀ mọ̀lúbá di bùkátà fẹ́lẹ́kọ̀ ọmọdé yẹ mo di bùkátà ọlọ́run ọlákìtàn adégòkè yín rèé lórúkọ rẹ ọlọ́run ẹ̀ tó bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ ní ìròyìn apá kìíní ti wáyé ó kọjá ẹlẹ́ẹ̀kejì ti tẹ̀lé mo ní pé ọ̀rọ̀ tó ń lọ the trending issues báyìí náà lètò tó ń bá tẹ́gùn wọ̀ ẹ́ àjàkadì báyìí pẹ̀lú àwọn méjèèjì tẹ̀sí mọ̀ pé lọ́jọ́ ìṣẹ́gun àtọ́jú àlàmísì mo máa ń mú contracted husband mi wá. according to kádàrá ọlọ́run ló kádàrá ẹ̀ ìyàwó tí ọ̀ràn ti gbóúnjẹ bá kọ ẹ̀ lára ẹ̀ àyìndé kan báyìí. àṣàkí àdé ọmọ ìṣèkẹ́ bó tiẹ̀ tọ́jú àdúgbò wọ́n jẹ́ kí àwọn ìyábejì tí mo kó sílé wọn ti máa rò pé àbí. àyábejì náà mọ̀ wípé no ìyábejì understand pé no tó bá ti débi ọ̀rọ̀ yeye. ok wọn lórí ètò lónìí àmà tó ti dé náà rí ká ṣe pápá ká ètè ṣe ojú òpó sílẹ̀ ọkàn òjọ̀ kan àwọn tó ń ṣẹlẹ̀ kí ló ń tún ayé ṣe owó kí ló ń ba ayé jẹ́ owó kí ló mú ayé mọ́ polúkúmuṣu owó ni kí ló ń fa irọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ owó kí ló ń fa tí ọ̀pọ̀lọpọ̀ fi ń sòótọ́ owó àtijọba ọ̀run ó ní agbára o. ọ̀rọ̀ owó yìí náà ṣáá kí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ máa ranjú àrànjù owó kí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ntù owó òkúta ìdùnnú tẹ́lẹ̀dùn aṣọ mọ́ ni báyìí tí sì ní yí ni tí ń tàn padà nǹkan máa ń kóbó ẹni ọlọ́run bá mi bá sọ bàbá yìí akọ́kọ́ dúpẹ́ náà tó èdùà dákun má fi jẹ wá níyà Ọlọ́run má fi kọjú ìjà sí wa má fi bá wa jà bẹ́ ọ́ ní èdùà jọ̀ọ́ jáde lọ́wọ́ ká ní lápò ní méjì á ní lọ́rùn bá láláwúrà wàlákùátá ìlàbílà àlẹ́ rẹ̀ azim ètò ìṣẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́dàá o ọmọ ìyá ọmọ tí mo ti ṣe wòlímọ̀ ọlọ́kadà rẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe yàn ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ètò ìṣẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà lónìí ǹjẹ́ kí lẹ́ńtà gbé òwò lórí ètò lónìí ọ̀dà kan fa ẹ̀kún yóò ṣe é sí Jésù Olúwa wa àmín tó ohun tá a fẹ́ gbé òwò lórí ètò lónìí ò bá a ṣe máa ń gbé wa ọ̀rọ̀ lórí owó tá a padà rò kò síwájú ọlọ́pàá sàánú wa akàròyìn láàárọ̀ ti tò ní wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbìyànjú láti sọ pé àwọn tó ń fẹ́ yàwó gbogbo ní tí à ń sọ ariwo tọ́pọ̀lọpọ̀ ń pa ọ̀rọ̀ tá à ń sọ atótónu wa àtijọ́ ọjọ́ ó dàbí ẹni pé kò wọ ìjọba létí ìyàtọ̀rọ̀ náà kọ sẹ́nì kọ̀ọ̀kan wa kò mọ̀ yé kó wa o nítorí pé ìlú gangan lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí sẹ́ ó kọjú sáwọn kan yìí ló sì kọ sẹ́lù míì ẹ jọ̀ọ́ owó rọ̀gùnrọ̀gùn ni wọ́n tún ń sọ pé wọ́n ó tún ya báyìí wọ́n ní wípé lọ́wọ́ báyìí gan owó kan rèé dòǹdẹ̀ tí ń bẹ wájú yìí o ṣakaṣaka ni wọ́n èkó wọ̀lú tírílíọ̀nù 12 náírà 12 trillion naira kì í ṣe òun nìkan ló wà nílẹ̀ o owó tilẹ̀ yẹ́ àti tòkè òkun èyí tí wọ́n fẹ́ tárí tàkàgbà lókè òkun nù wọ́n bá ní pé tí ó bá fi di ọdún 2023 pé owó tí wọ́n ń fi sọ́kàn láti sọ pé wọ́n ò tiẹ̀ tẹ́wọ́ gbà èyí tó ti wà nílẹ̀ tí wọ́n tún gbà báyìí yóò máa lọ bí 50 trillion naira. mo dákẹ́ nígbà tí akim spinach gan gbọ́ 50 trillion ọ̀sán ẹ̀ lọ́tọ́lẹ̀ lọ ṣe ṣe ga ọlọ́rin ṣe gbọ̀nsẹ̀ pé 50 trillion ẹ̀ tún ya náà Nàìjíríà wọn lẹ́mí o. láti fi di 2023 lábẹ́nu tàbá kan A àti B àti E àti E gbogbo ẹ̀ pọ̀ tá a ṣe joining together tàbá ní ká ṣe review account wa a máa rí i pé owó tá a jẹ tá a bọ́rọ̀ tá a ya 50 trillion naira. iye kákọ́ bẹ̀rẹ̀ látòrí 50 naira 50,000. no báwo ló ń ṣe báyìí like 50 naira 500,000 5,000. Yeah, 5,000. 50,000. 500,000. 500 million. 5 million. 500 million. Okay, 500 million plus 500 million. 500 million plus 500 million. 100 billion. 100 million ní ọgbà. 100 million. Bẹ́ẹ̀ ṣe àná owó yẹn ẹ wo àwọn ará ilé rò kó bí à ń rẹ́rìn wọn mọ̀ wípé n tó pọ̀ alẹ́ nìyẹn. ó jọ bí eré kì í ṣe eré o. ó dàbí àwàdà kì í. ó jọ bí àwàdà kì í. wọ́n ní àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn
ó ń dọ́gbọ́n sun ilé ẹjọ́ lórí 50,000 tá à ń rìn 50-50 káàrin lórí million dégòkè káwá sọ pé billion sílẹ̀ ǹjẹ́ àmọ́ million tó wà nínú billion ẹyọ kan ǹjẹ́ wá wòye billion tó wà nínú trillion ẹyọ kan owó tí calculator ò lè kà tí agbára yàrá tá a jókòó sí yìí ò lè kà tá a bá tó sí ni àbó ti ká ni àwọn ẹlòmíràn wojú 50 trillion là ń sọ kì í ṣẹgbẹ́ billion kì í ṣe billion kì í ṣẹgbẹ́ million million kì í ṣẹgbẹ́ 50,000 500,000 it's alright ẹ jọ̀ọ́ owó tí wọ́n ń sọ pé bí a tí ó bá fi di ọdún 2023 lérògbà wípé ká gbìyànjú láti fi ṣe àtúnṣe àti àtúntò lórí àwọn ibi tí ó yẹ kí a náwó sí tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àkànṣe iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan ọ̀rọ̀ ńlá tó ń gbé dé yìí ó kàn yín ó kàn wá ó kàn mí. dégòkè kàkà kí ó gbogbo sàn ẹni tó bá mọ̀ lára pọ̀ ọmọ ọlọ́gẹ̀dẹ̀. nàìjíríà gidi lòun a bona fide A patriotic citizen, yes, citizen of this great nation of ours. I must be sincere with you, it is not everybody that are black Nigerians. A person like me, I'm not Nigerian, I'm from USA, United States of Abakuta. I do say that we are going abroad anytime. You know, mo ko ma kun ba ni USA te Abeokuta ma ni. Egba ma lu sa gbongbo akala na ni. Gbogbo yìí náà ni. Wala mo ti fo yinbo bu. Ẹ jọ̀ọ́ sà ìgbàgbọ́. Àwọn náà mọ̀ pé gbìyànjú. Okay. Ẹ jọ̀ọ́ 50 trillion naira. Is what we are looking at. Àti jẹ́ àwọn owó kan tilẹ̀ yìí àti tòkè òkun wọ́n ní kan 38 trillion ìkan 22 kìíní kan àwọn owó bẹ́ẹ̀ sá 12 trillion ló wà lójú òkun báyìí tàbí bẹ́ẹ̀ yá billion trillion. tí náà la máa ń yá. lóòótọ́ àti lódodo ká ti bìṣáná kí èso oògùn àwọn ìlú kan náà ń bẹ tí wọ́n jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lówó àwọn kìíní kan bẹ gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe ń sọ wọ́n ní bad debt ló ń jẹ́. bẹ́ẹ̀ni tá a bá ń sọ nípa bad debt àwọn owó tó jẹ́ wípé kò ní ànírètí kó lè wọlé mọ́ láyé bẹ́ẹ̀ni tá a ti fi gundígun àwọn owó tá a write off tá a sọ pé gbójú ń bẹ̀ we're tired of this. yes ó jẹ́ pé owó ọ̀hún gan tó yẹ ká fi san currency ká má tàn ara ó ti rà mọ́ ibi tí wọ́n kó sí. ọlọ́run bad debt náà. dó gbogbo ẹ̀ náà bá orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń yá owó bẹ́ẹ̀ làwọn kan náà wọ́n ń fi ọlá orílẹ̀-èdè Nàìjíríà mi. wọ́n fi ń tọrọ. bí kò sẹ́dá tí ò nílò ìrànlọ́wọ́ ara wọn láyé àwa nílò àwọn ìrànlọ́wọ́ àwọn orílẹ̀-èdè kan bẹ́ẹ̀ làwọn kan náà nílò tiwa àwa ń wo àwọn kan lókè tí wọ́n lè ṣàánú wa ràn wá lọ́wọ́ àwọn náà tún bẹ̀bẹ̀ fún àánú níbì kan bẹ́ẹ̀ Yorùbá wa sọ pé ẹni mọ̀ yìí ò mọ̀ yìí. yes kẹ́. that is to say ohun tí Ọlọ́run ṣe fún ìwọ lóore ọ̀tọ̀ ni ọ̀nà tó gbégbà fẹ́ lòmíì. yes kẹ́. ẹlòmíì mọ ìwé ó ní sátífíkẹ́ẹ̀tì gan kò mọ̀ yàn kò sẹ́ni tí ó ràn lọ́wọ́ bá wáṣẹ́ àwọn kan mọ̀ yàn débi pé kò sí wẹ́ẹ̀rì wọ́n dẹ̀ ríṣẹ́ gidi. bẹ́ẹ̀ni. àwọn kan ní àtàrí wọ́n ní ìmọ̀ láti fi ṣe iṣẹ́ ọ̀hún ṣùgbọ́n wọn ò lórí ọ̀fẹ́ àti dépò. yes kẹ́. àwọn kan lọ́rùn dá àwọn kan tí wọ́n lè jẹ́ ojútùú sí ìṣòro orílẹ̀-èdè yìí ṣùgbọ́n wọn ò sí láàárẹ̀ àwọn ẹlẹ́nu lọ́rọ̀. kábíyèsí ọlọ́run. wọ́n ní ọgbọ́n nínú wọ́n ní ìmọ̀ tán lè sọ pé ẹjẹ́ àrìn báyà rẹ ẹjẹ́ àrìn báyìí ṣùgbọ́n ọ̀pọ̀ dàbí ẹ̀fọn tí ara kò fẹ́ gbóhùn rẹ̀ bó ti lè dùn tó àǹfààní tí wọn ò ní ọ̀pọ̀lọpọ̀ tó ní àǹfààní kàkàkà rẹ̀ ó gba bí ìbí ni wọ́n mú gbà. of course. kọ́lọ́n kó ṣàánú wa ẹ̀kọ́. afẹ́lẹ́ sọ pé oṣooṣù là ń tọwọ́ bọ̀wé àti yáwó lórílẹ̀‐èdè Nàìjíríà ọjọ́ wo la san ọjọ́ wo la san àkíyèsí pinnet ọjọ́ wo la san. ṣé wọn pé tó bá ṣàkíyèsí tó bá ń wo ọ̀rọ̀ yẹn bó tún ṣe ń lọ nínú báyìí sọ pé a fẹ́ yáwó yìí o owó kan wà tá a mọ ibi tó wọlé sí o. tiwi just 3 billion naira ìyẹn o ṣe. kí ló pé. just 3 billion kò kọjá tá ló fi just kò kọjá tẹ́lẹ̀ omi fi ń ṣe birthday party fún girlfriend nílùú yìí. tí ọmọ ẹ mílíọ̀nù tó wà nù bí kan. 3 billion lọ́wọ́ àwọn sọ pé tiwi mílíọ̀nù. owó tí o tó kọ́lé ọlọ́dẹ fáwọn ẹlòmíín Nàìjíríà yìí. it's alright mo ní ìbéèrè kan. ok ǹjẹ́ àwa alright. owó yẹn ká má tàn ara jẹ owó yìí mọ̀ ṣá gbádùn báyìí ṣá. wọ́n ní kò sí ibi tí wọ́n fẹ́ trace owó náà sí 3 billion owó kan déédéé pòórá. wọ́n kọ́ àwọn kan wá sọ pé no báyìí ni sórí it's like you know kò yé mi ní o. ọ̀rọ̀ pàkàṣọ ló ń jẹ bẹ́ẹ̀. 3 billion. ó kàn ó lẹ́sẹ̀ ó grow wings over the night. ọ̀rọ̀ yìí wá sọ gbogbo àwọn tó wà ní ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú
àjọ tó ń rí sí ọ̀rọ̀ nípa owó ètò ìṣúná orílẹ̀-èdè àti bí owó ṣe ń wọlé bó ṣe ń jáde àárín ọ̀dọ̀ wọn lówó náà pòórá sí 3 billion naira. Dégòkè. wọ́n ní. ààrẹ ò sọ̀rọ̀. ààrẹ is an intelligent man. Is an intelligent man. Is endowed and I must be sincere, is mentally equipped and psychologically upright. I know what Ale is a psychologist. Don't forget he was a military man, so it's all right. He's psychologically endowed. It's all right. He thinks great. He thinks it's all right. Wide. 3 billion naira. 3 billion naira. Owó yẹn tún pòórá báyìí sá. Lọ́kàn ni atẹ́gùn àbí àdúrà táwọn ọ̀gá ni pé tó bá jẹ́ pé ejò ló gbé mi tí wọ́n bá tiẹ̀ pa ejò wọ́n ó gé orí ejò yọ pọ̀ kó pọ̀ sí dùngbà tó bá jẹ́ pé kò ní dá kíkan jẹ́ o. Ikán ò lè jẹ́ tó bá ti wá pọ̀ sí ibi ọ́fíìsì ni ikán ò lè jẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nìkan ní tùǹgbà ó ní dàbí eré ni kì í ṣeré sà. ó jọ àwàdà kì í ṣàwàdà o. ẹ jọ̀ọ́ 3 billion naira ó tún ti pòórá kò lákàtà ìjọba ní pàtàkì jùlọ láàrin àwọn láwùjọ àwọn ní agbègbè ní bus stop ní yáàdì ní estate ní ẹlẹ́dàá ní bọ́ngà ní tubeless àwọn tí ó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n rí sí ọ̀rọ̀ nípa ètò ìṣúná owó lórílẹ̀‐èdè Nàìjíríà àkàtà wọn lówó ètò ìgbé kúrá ní flat wọn ní apartment wọn. apartment àti department join together. wọn ò mọ bó wọn ṣe pòórá owó ìdákọ̀ọ́mù ní 3 billion naira ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ àwọn àgbà ọ̀jọ̀gbọ́n ń jẹ́ kó dímọ̀ pé ààrẹ ògbọ̀n ìjọ àti takó túmọ̀ ní ibi gẹ̀rẹ́jẹ́ là bá gbà àgbà ìbínú bẹ́ẹ̀. ṣé mo rí tẹ́mi wò pé ààrẹ ń kọ fún wọn. wọ́n ní ẹ̀ka ààrẹ ó ti sọ̀rọ̀. ọmọ orí tẹ́mi wò pa ààrẹ ń kọ. mo kàn fẹ́ wò nítorí òyìnbó tó fi qualify ààrẹ mo á wò pé orin táàrẹ máa kọ ní pé àgbàlagbà sórí kòdòrò àgbàlagbà sórí kòdòrò òun mo máa ṣe wà nínú mi. àgbàlagbà sórí kòdòrò 3 billion naira. Anyway, it's all right. ìràwọ̀ lọ̀rọ̀ yìí kọ sí ààrẹ ò sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ yìí ṣé ká gbà pé àgbàlagbà ṣe ní kòdòrò ni àbúgbọ́ lẹ́nu fún ibi tọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ àbí ní ọ̀pọ̀ gbà tí a bá kó àwọn kéèké jọ sílé bóyá nǹkan kan déédéé pòórá bóyá ẹran ló pòórá ní mọ́ra ẹsẹ̀kẹsẹ̀ adẹ̀ ti kaná bí ẹ kò bá fẹ́ràn ìsílẹ̀ wọn mọ́ ìbáyìí lè mẹ́rin fẹ́yìn bá jí o ẹ̀rọ dá padà báyìí ẹ̀jẹ̀ náà tó ká jáde kó ní kálukú ṣeré abẹ́rẹ́ padà ní pọ́ọ̀tì ṣokolé síbi kí ṣokolé wá sọnù ṣáàní sọ̀rọ̀. ọ̀rọ̀ nípa owó táyìyá yìí ìyàwó ló kọ sí owó mi là tún fẹ́ yá yìí wọ́n dẹ̀ ní pé tí ó bá fi di ọdún 2023 tá a bá ti lè yáwó 50 trillion naira 50 trillion naira a wà á fi sí a fi ṣe olúfin. àwọn àkànṣeṣẹ́ tá a fi ṣe òwò tá a ṣe yóò wọlé ojú tí àwọn tó ń yá owó yìí tó fi mú ààrẹ ní wò ni pé aṣọ làá wò wòran aṣọ aṣọ làá ró wòran aṣọ làárò wòran aṣọ bàtà làá wọ̀ wòran bàtà bẹ́ẹ̀ sì rèé owó làá ná láti fi pa owó owó ní porí owó wárí ọmọ ní porí ọmọ wáyé. It's all right. ẹ jọ̀ọ́ àwọn kan wò pé kò ṣẹ̀ṣẹ̀ náà ojútùú àti ọ̀nà àbáyọ wà lórí ọ̀rọ̀ pé àyàwó tábàtì fi ṣòwò àwọn kan tá a fẹ́ fi ṣe yóò lè jẹ́ kí ìrìn àjò yá nígbà tí àwọn kan sọ pé ó yẹ kó rí bẹ́ẹ̀ 08113051009 08113051009 ẹ má gbàgbé 3 billion náà tún pòórá. tàbí 08056131009 ẹ má bínú ẹnu mi àgò 08056131009 08056131009 sori 3 billion naira yẹn mo believe pé bóyá èèyàn kan bá wa tọ́jú ẹ̀. a ti ẹ̀ lè rí nkogi. tó bá ṣàtúnmẹ̀ náà lè tèmi àbí náà. àbí o. hello. hello. ìyá àgbáyé. mo ń jẹ́ o. ẹ ṣe dẹ̀ tẹ́tí sí wa ní túngbà. bàbá o bàbá tí. wọn ò ní jí gbé lágbára. àmì àtẹ̀yìn náà. wàá fatí láti jọ̀bọ̀ ayé pé. bá mi táwọ̀ ọ̀ṣọ́ àtẹ́pẹpẹ ńkọ́.
àlàáfíà bàbá ẹ wa. bá mi kí ènìyàn pàtàkì ẹni bí ẹni awo ti sàmọ́sàgòdò mi tó ń jẹ́ gíwá okay now. àkú ìpalẹ̀ mọ́dún wọ́n gbọ́ yín kétékété lọ́wọ́lọ́wọ́ báyìí. That's good. Báṣọ̀run ayé pé ẹ bá mi kí wọn wàá gbọ́ bàbá wa ti di bàbá yìí. àbí wọn. okay now. a kú orílẹ̀-èdè yìí kò kú ní bàjẹ́ máa lọ́wọ́ ní. bá mi ẹ pọ̀. àmín kẹ́rí owó tí ìlú gbé mi tó sọ ní tẹ́ni bóyá náà ń wá náà tẹ́ni bóyá. ghost money. tábà rédíò yẹn gan báńkì òun lọ máa ti lọ. ó lọ ó lọ a lè rédíò bá sábà rédíò fún àtàjẹ́ náà mọ̀mọ́ bá jẹ owó. adé máa jẹ́ jù ọ̀sẹ̀ gbogbo ẹgbẹ́ àtúntò rẹ̀ nǹkan tó ń tọ́ lọ sí egun. ọmọ alágbà falafala ara àkàrà jọ̀bọ̀ jẹ́ta wà sọ̀rọ̀. lẹ́yìn yẹn ṣọwárí ọ̀rọ̀ pé ó yẹn lọ yáwó àtọ́ ìyàwó ó kù díẹ̀ ni àwọn tá ìyàwó lọ wọ́n fẹ́ẹ́ fi black maria gbogbo àwọn máa wọ ọ̀pọ̀ nàrájọ. ẹ dájọ pé wọn má gbé Nàìjíríà lọ. ẹ má jà tán ara jẹ akọ̀wé orílẹ̀-èdè ìlú mi la fi lọ àwọn tó ní wá wọ́n bọ̀ wá kó wa ìwé mi sọ́jọ́ kẹrin àná pé tábà fẹ́ yá owó ìlú ká má yà tọ́jú ìlú mọ́ rárá kan jẹ pé mi ò ní ìdí owó ìjọba bá fẹ́ yá ọmọ ní. wàhálà èmi nídìí owó Ọlọ́run kí ọmọ Nàìjíríà kó lè ja ẹ̀wọ̀n tí ya ṣùgbọ́n bí tó ń yá lọ yíká níbi tí ó bá máa dé Ọlọ́run aláàánú wa jẹ gbogbo ya ṣùgbọ́n ní bí yọ̀ọ̀bá sì kárí kò kì í ṣe kọ̀ láti ìdájọ́ àwọn tó lẹ́nu lọ́rọ̀ tó rárá bá a ṣe sọ̀rọ̀ yìí wọ́n bí níbi pé àkíráyè fọ́ni ṣùgbọ́n kọ̀ọ̀kan ayé yọ táwọn fọ̀ lẹ́kọ̀ọ̀kan wọ́n mú bọ́ọ̀ táwọn fọ̀ ẹni wá ń rún ṣùgbọ́n àwọn tó lẹ́nu lọ́rọ̀ náà bá sọ̀rọ̀ lóde yìí tábà fi ọkọ́ tábà fi wèrè lẹ̀ ó sókun yẹ bàtàbàtà. aṣebóṣe wà. ṣùgbọ́n àwọn tó lẹ́nu lọ́rọ̀ ọ̀gbọ̀ngàn náà ń tọ́jú wa lórílẹ̀-èdè ká má tọ̀gbọ́n fìyà jẹ wá ṣùgbọ́n gbogbo ibi tó bá fi. ẹ ṣe bàbá tí ká lè jẹ kẹlẹ mi ò pè. ṣùgbọ́n àwọn onígbòfò lórí God bless Nigeria, God bless Ogun State, God bless Ngwa. Amen. God bless Ìjẹ̀bú Ayépo. God bless Okene. Amen in Jesus name. Yes kẹ. ó lágbára o bàbá tí Dégòkè ṣùgbọ́n pé Amẹ́ríkà bá ti jí a ní God bless America. God bless America. ẹ káwọn náà máa sọ pé God bless Nigeria. Hello. Irọ́ ojú òpó yẹn ò tọ́. Alaba Peter ni Alaba Pétérù. Alaba Pétérù. He didn't connection. He didn't connection. Hello. wọ́n san network olóńgbò. ẹ káàárọ̀ sà. Olú Michael ló sọ̀rọ̀ láti Òkìtì. Olú Michael. Olú Gabriel gan dáhùn. Olú Yorùbá ẹ̀ gan fọ́ wọn. ẹ kojú mọ́ sá. Ẹ kú ètò. ẹ káàárọ̀ Ọlọ́run Ọlọ́run máa fún yín. wọ́n ní mu. Àmín. Ẹ ní ṣe lásán. àmín àmín. Ẹ wo ṣẹ́rí kíní kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. lápá bọ́. ẹ ṣáà wò. Ihun tó ń ṣẹlẹ̀ ní pé kò sóòótọ́ lára àwọn olùṣèjọba wa. Òtítọ́ ló ti sọnù. Ìjọba wọn kàn ń tàn wá ẹ̀kúnnù àtàwọn adáàlówó lórílẹ̀‐èdè wọn ń tàn wá jẹ. Ẹ fi ẹ̀tọ́ wa ẹ fi ń dùn wá. Ẹ wá yáwó owó tẹ́lọ̀ yá kò ṣàǹfààní kankan fáwọn ọmọ orílẹ̀-èdè. Kò ṣàǹfààní kankan fáwọn tá à ń pè lórílẹ̀-èdè. Owó náà kàn wọlé ó ń wọlé ẹ̀ ń yágbá ẹ̀ ń yáwó wọlé. Ẹ wo sẹ́fà. Tẹ́lẹ̀ nígbà táwa wọ́n bí àwa sí ìlú Abidjan. Nígbà tí wọ́n bí àwa táwa ṣẹ̀ṣẹ̀ máa ń wálé tá máa lọ. 1,000 naira is equivalent to 3,000 to 4,000 sẹ́fà. Ẹ wo nísìnyí sẹ́fà àti náírà ti wà ní the same rate 1,000 sẹ́fà to 1,000 naira. Níbo la ń orílẹ̀-èdè lọ́kàn? Kábíyèsí Ọlọ́run. Ọrọ̀ ajé wa kò tó tàwọn ìlú tó kù àwọn ìlú tó kù yẹn ọrọ̀ ajé wọn ò tó ti Nàìjíríà. Kò tẹ́bá lọ sábì tẹ́bá wọ Abidjan lẹ́ni gbogbo ọrọ̀ ajé Abidjan ara àwọn ọmọ Nàìjíríà gbọ̀ngàn lọ ti ń ṣòro ajé. Àwa táwa ń dáná wá ṣọrọ̀ ajé yẹn àwa ń pọ̀ ebi ń pa wá ìyà ń jẹ wá à ń sá kúrò nínú ìlú wa abájẹ́ nínú yìí à ń nationalize ara wa à ń pa orúkọ wa dà. Ìgbà wo kan ní Nàìjíríà wa fẹ́ ṣẹ́tù? Ẹ jẹ́ káwọn bàbá arúgbó wọn yìí kọ́ kóra wọn kúrò kọ́ fáwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ ń kàwé gboyè láyè kí wọ́n ṣorílẹ̀-èdè kí ìlú tó. Kò sọ́gbọ́n kankan tá a
fẹ́ kọ́ lára àwọn àgbàlagbà tó wà wájú ọgbọ́n òye àti jìbìtì lọ. lójú wẹ̀rẹ̀ tí ń sà. kò sí ọgbọ́n kankan tá a fẹ́ kọ́ lára àwọn àgbà bẹ́ẹ̀ wò wọ̀nyí olè jìbìtì lọ fi ń kọ́ wa. ẹ jẹ́ kí wọ́n bẹ ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ ká bẹ ọlọ́run kọ́lọ́n bá wa mú wọn kúrò ó ti kí wọ́n fi nàìjíríà ní àlàáfíà kó tutù wà ká rọ́nà lọ. wọ́n jáwó lọ́la owó tó ń yá àpò ara wọn lọ́ ń yá sí wọn ò yá láti ṣe benefit kankan fáwọn ọmọ orílẹ̀-èdè. kọ́lọ́n gbà wá. àmín Jésù. kọ́lọ́n fún wa ṣe. àmín Jésù. 3 million tó sọnù 3 billion tó sọnù bẹ́ẹ̀ bá bí wọ́n léèrè wọ́n fi sọdún àwọn ọ̀gá nínú orílẹ̀-èdè tí wọ́n rówó sọdún. ìkà ló ṣe fún wa ìkà ló ṣe fún wa yes ìkà ló ṣe fún wa. bíbélì sọ kíní kan tó yẹ kí gbogbo àwa pápá àwa ìránṣẹ́ ọlọ́run gan àwa gan dákun. lọ́nà wo sà. bẹ́ẹ̀ ni sà á dákun. lọ́nà wo sà. ẹ ṣe wo. ọlọ́run bá ń parọ́ táwa náà ń parọ́ nítorí àtijọ́ àti mu ọlọ́dà kátó fi sọ òótọ́ fáwọn orílẹ̀-èdè. torí àti jàmàlà wọn ni. ọlọ́run á gbà wá lọ́wọ́ gbogbo wọn. àmín àmín. jésù adé mọ́làfíà sí orílẹ̀-èdè. àmín Jésù. ọlọ́run á fún yín ṣe o. àmín àmín. aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún lájú. àmín ọlọ́run bá a ṣe àmín. ẹ ṣe gan merry christmas and happy new year in advance. àti merry christmas okay in arrears ni mo sọ. in arrears and yes, prosperous year 2022 in advance. wọn dúró wọn rò pé mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀dì ọdún. bẹ́ẹ̀ náà ètò. òkè gbódò. òkè gbódò nẹ́ẹ̀tì yóò wọ́ọ̀kì o. òkè gbódò wọ́ọ̀kì nẹ́ẹ̀tì yóò wọ́ọ̀kì it didn't work. ó ní agbára. ẹ̀rọ tẹ́lẹ̀ tó wà lójú òpó ẹ jẹ́wọ́ tàbí wà ń bẹ̀. lẹ́rọ̀lì. hello sir. ẹ káàárọ̀ bá o. ẹ káàárọ̀ sà. ìfẹ́ ló ń pè láti Àgàdà. ìfẹ́ láti Àgàdà. it's alright love. ìfẹ́ yẹn ló fẹ́ náà ti gbá pò ráìsà. ìpínlẹ̀ Tókíà. ìpínlẹ̀ Pókíà. bẹ́ẹ̀ni. ẹ̀dùn ibo lẹ ti ń pè gan ṣé Ìpókíà lẹ ti ń pè báyìí. ẹ̀rọ Àgàdà. níbo l'Àgàdà yẹn. agbègbè bo. ìpínlẹ̀ Pókíà ló wà ní Ìpókíà ló wà. ní Ìpókíà àdúgbò Ìpókíà lẹ ti ń pè báyìí. Àgàdà lẹ ti ń pè ní agbègbè Ìpókíà ẹ ṣe gan láìsàdì after Ọ̀tà lọ́hùn ẹ ṣe àdúpẹ́. after Owódé. after Owódé ẹ ṣe all right okay báwo làdúgbò yín láàárọ̀ ìsà. tó fáyín sà. báwo lẹ fi ṣe ń gbọ́ wa kẹtẹkẹtẹ lọ́hùn. bẹ́ẹ̀ni à ń gbọ́ yín. ok all right ẹ ṣe bá kí wọn lọ́nà dèrò kó lọ́hùn. ojú wòye ti yín sà. sà. ojú wòye yín sọ̀rọ̀ tó wà ńlẹ̀. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn owó tí àwọn ìjọba yá yẹn àárín kan tí wọ́n fi ṣe. kò sí nǹkan tí wọ́n fi owó yẹn ṣe rárá wọ́n kàn yá tó ń yá gan ó ti pọ̀ jù. àwọn èèyàn kàwé wọn iṣẹ́ ó yẹ kó máa fi owó yẹn kó fi máa produce iṣẹ́ ni wọ́n fi ṣe kankan ibo ni wọ́n á kówó náà bí. owó tó wọlé àárín wọn náà bẹ̀ ló máa wà. ejò kankan ò gbé owó bẹ́ẹ̀. àwọn àti ẹ̀sọ́ pé jògbélé ó disappear ni ó dìbà bẹ́ẹ̀. eléyìí mọ̀ tí mo bó ṣe rìn ní wọn tí lè jó dé díẹ̀. àwọn èèyàn náà ló máa ti dúró máa disappear. ẹ ṣeun sà. Ọlọ́run ló ṣe ẹ bá kí wọn ní agbègbè Ìpókíà lára. ẹ kí gbogbo Ìpókíà fún wa láàárọ̀ yìí o. ẹ ṣe. ẹ bá kí kábíyèsí wa. yes sir mi wá ṣe pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Thank you so much. We really appreciate you from Ìpókíà. Money. Ìjọba ìbílẹ̀ Ìpókíà lọ́hùn. Tó. Ejò gbowó. Kò gbowó. Wọ́n ti jẹ́wọ́ ẹni ẹlẹ́ni. Wọ́n ti já wa sí. Hello. Hello. Hello ma. Ẹ káàárọ̀ ma. Àbùkátà ọlọ́run obìnrin. Sẹ́wọ̀n lẹ́yìn abẹ́ ti jáde. Ẹ káàárọ̀ ma. Ṣé ti wà ẹ̀wọ̀n lẹ́yìn abẹ́ ti jáde? Lẹ́yìn àwọn ìjọba wa bẹ́ẹ̀ni ọlọ́run kó bá wa lọ́wọ́ wọn. Àṣẹ. Àwa Nàìjíríà àti ṣèlúṣèlú tíjọba ọba ṣe jù àbá fìjọba lẹ̀ ní. Ṣé bí àwọn kan ti ṣèjọba rí? Múrítàlá ṣe ní ìjọba ni. Àwọn olówó ṣe ní ìjọba ni. Àwọn ọwọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe ìjọba. Yàtúkọ̀ wà lọ́kùnkùn wà ṣe ní ìjọba ni. Kí ìjọba tó rọ̀ wá lọ́rùn. Wà láti bá mú kọ́kọ́ lọ sí ilé ọjà. Wà á jẹun wà lónìí. Kí ló wá dé nísìn? náírà làwọn náà sì fi ṣe kọ́bọ̀. Ọ̀nà tí ò dáa ti ná.
wọ́n kúrò bẹ́ẹ̀ wọ́n ní wá lára ni wọ́n má ní wá lára mọ́ owó oṣù ni wọ́n yáwó fáwọn mẹ̀kúnnù àwọn mẹ̀kúnnù ń jìyà wọ́n mọ̀ fáwọn mẹ̀kúnnù wọ́n yá owó fún. mọ́mí ẹ má bínú tó yẹn náà ẹ má bínú tó yẹn. abiyamọ ìṣépè. àbẹ́jọba rù yẹn láàjẹsẹ́ kọ́ yá owó mọ́mí abiyamọ ìṣépè. abiyamọ kì í ṣépè o. lọ́ọ̀fì mi lára. èyà kò tó mi. mọ́mí ẹ má bínú tán. kò sí ná. ayọ̀lá bínú tán. ọmọ sì ní wá lára rárá o. she are finally vex. bàbá wa ń bẹ̀ wọ́n ní wá lára. wọ́n ní wá lára rárá. Murítàlá náà ní wá lára rárá. Murítàlá kú tán wàhálà dé. Kí ló dé? nígbà tí bàtà Jákàndé tó wà lórí oyè ilé ìwé ọ̀fẹ́ ni. ọsítù ọ̀fẹ́ ni. gbogbo nǹkan ọ̀fẹ́ ni. kí ló wá dé? àwa dìbò tán sùn wọ́n wá nira wọn lára. wọ́n sọ pé ọ̀wọ́n ọ̀gá ilé ọ̀gá òṣèlú ìyàwó òfẹ́ ìjọba yẹn àbẹ́ ọkọ má yàwó. mọ́mí orí rédíò làwà ẹ má bínú tán báyìí. ẹ má bínú tán. ó yẹ dáríjì wọn ọmọ yín ni wọn ẹ má bínú ẹ ṣe gan mọ́mí ẹ má bínú. ìyá yí ọ̀la. ẹ bínú tó yẹ rí o. àwọn tó kó tira ló ní wá dára ìjọba tó wà nínú ìlú ó mọ ọkọ tó ń ṣe ìjọba láàánú ìjọba láàánú ṣùgbọ́n àwọn tó wà bẹ́ẹ̀ lọ́ kó tira wọ́n ní wá lára àtẹ̀kọ́ kóra wọn kúrò àwọn 24 years wá wọ́n wà ní tẹ̀sán kàwé àwọn ọmọ 30 years wá tẹ̀ tí wọ́n kàwé wọ́n rí nǹkan ṣe wọ́n rí ilé ìjẹ́wọ̀ wọ́n rí nǹkan ṣe wọ́n sọ pé wọ́n ṣe yahoo káàkiri wọ́n ti sọ ọ́nà ọ̀pọ̀lọpàá ni ṣóhùn ọkọ máa ṣe yahoo ṣóhùn ọkọ máa jalè káàkiri wọ́n kúrò bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ó ti tó gbogbo wọn yọ ní kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ kí wọ́n tó kù pé sẹ́wọ̀n mú jẹjẹ tó jẹ́ pé wọ́n lè rí i kọ́ kóra wọn kúrò àbẹ́ ìjọba rádaràdà kí ìjọba kúrò bẹ́ẹ̀. màmá yóò ní sọ̀rọ̀ kọ́ kóra wọn kúrò. mami ẹ tẹ́ kẹ́ ẹ ṣe gan ma. she averse. wọ́n bínú tán. dégòkè. àsìkò ní ọba aṣọ rẹ yìí. jágbé ìpè ẹyọkan sí ká máa fi yẹn lọ ní ẹyọkan tó ń tóló ká máa fi yẹn lọ láàárọ̀ yìí. ẹ kojú mọ́sà o. ọlọ́run ló tó sà. yes sir. ṣe ìlú wà lẹ́sẹ̀ nílẹ̀. yẹyẹ wà mí. yẹyẹ bẹ́ẹ̀ bí o. mo gbé fòfin. ẹ bá mi kí wọn wá ọdún. akọ àṣekọ ọdún àtúkù múra mi. orúkọ tèmi ní sẹ́rù àgbáyé láti àkúté. bọ́ọ̀n gbogbo àkúté láàárọ̀ yìí. àkúté wà mo ní ẹ̀dẹ̀ sọ́rẹ́ tó ṣe ń bọ̀ òpó lóyìn ló ń pa máa ń dá sílé ẹjọ́ dìbò ní àjùmọ̀pọ̀rọ̀ tó ń lọ náà làwọn ẹgbẹ́ ṣe. torí àwọn ìjọba wa ká máa parọ́ fún wa wọ́n tẹ̀ wá ní àwọn náà bẹ̀rẹ̀ pé àwọn náà ń tẹ̀ wá òtọ́ máa ti jẹ́ àtẹ̀tẹ̀ wọn máa kó sókè àwọn akọ́lọ́pàá wọn kò sí gbòòrò lẹ́nìkan do mistake carry am shoot am tí ò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìlú ẹ̀kọ́ tí kò sí nínú wọn tó bá ti 2023 ẹnìkan ti máa mọ ibi tó ń lọ ìṣòpọ̀ ọ̀rọ̀ lórí nìkan ọwọ́ ọlọ́run nìkan ló dẹ̀ wà lọ́wọ́ ibi tó dé dúró yìí ọwọ́ ọlọ́run nìkan ọlọ́run ní ká máa fẹ́ pé kó dábàá di aláàánú ẹ̀jẹ̀ kó máa rẹ́ tó máa di ilẹ̀ fún òru tó yẹ pé ìgbà tó fẹ́ dìbò náà máa jáde la máa rí wọn lórí mọ́tò. thousand million thousand fún ìyàwó wọn. president ò ní wọn la nínú gómìnà lẹ́yìn orí ara wọn náà ṣe fún wọn nígbà àwọn ẹ̀fún kọ́lọ́ sáà ló wà lórí ẹ̀sìn. àmín ẹ ṣe gan. àsìkò mi bára aṣọ. àláǹfààní láti gbé ìpè kankan mọ́. ẹ̀yin tó wà lójúwò Facebook wa ní Tùngbà FM Live àrọwọ yín àrán ni Yàyà Alábí Kent Akeem Animashaun Dayọ̀ Oyèwọlé àti àrẹ̀mọ bí owó Jimoh àwọn tẹ̀ kí wá pé ọlá kìí tán yèyé ẹkú iṣẹ́ ṣe rí owó tó sọnù yìí ni wọ́n fẹ́ pín àwọn ilé aṣòfin wa wọ́n lọ lò fún ìsinmi ọdún. 3 billion tan. 3 billion like I said you see that 3 billion. 3 billion just disappear like that. No, it grow wings overnight. Most persons are reaching somehow. It's somehow we don't even the know. 3 billion grow wings overnight. The situation is somehow bleak and nebulous. We don't even know what to say about that. 3 billion. Tí mo ń béèrè kan ṣá wà alright ṣá. Ṣẹ́yìn àbí yàwá. Ṣá wà alright. Okay, well.
tó ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká sì máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa ọ̀rọ̀ yẹn dàbí eré kì í ṣeré. ojú àwàdà kì í ṣàwàdà o. ká má tanra wa jẹ ọ̀rọ̀ tí ó jẹ́ pé ó mú kó ní kálukú ká gbàgbọ́ndò sọ àkànrò pé wẹ́ẹ́ Ọlọ́run tó ní solution lọ́dọ̀ wá solution sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni ṣàdúrà pẹ̀lú ìgbàgbọ́ tá a ní gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí mọ́ni wa ìgbàgbọ́ wa gbogbo ẹ̀ yóò ṣe ìrànlọ́wọ́ ara wọn láti lè mú wa lára dá bẹ́ẹ̀ tá a sì jàjàbọ́ lọ́wọ́ kan jọkan àdójúkọ ohun ìpèníjà alẹ́ ayé sáà wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí a nígbàgbọ́ Ọlọ́run ṣe a mọ̀ pé a mọ̀ bẹ́ẹ̀ a mọ̀ rọ̀ náà a mọ̀ tu ni o tá a bá ti lè mọ̀ bẹ́ẹ̀ tá a ń ṣe àwọn kan wọ̀nyí àlùdẹ́dà ṣẹ̀dá àrètíwárò adẹ́gbọ̀rọ̀ wa àdúpẹ́ tó àdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tó yẹ pé ti láǹfààní àti pé wọlé ẹ̀yin tó lólùfẹ́ wa ẹ̀yin tẹ̀ tàtẹ̀jíṣẹ́ all the callers association àmọ̀rírì yín we appreciate you. àdúpẹ́ Olúwakẹ́mi ó wà nílé agodo pẹ̀lú wa wà nílé agodo pẹ̀lú wa ìyẹn Kẹ́mi Adékọ̀yà and Comfort Okore. bákan náà ní Facebook Olúwaṣeun Adékọ̀yà náà wà ń bẹ̀ o. Kẹ́mi Adékọ̀yà. Ṣeun Adékọ̀yà náà wà ní Facebook. Olúwaṣeun Adékọ̀yà ó kí wa pé àkú ètò. láì nígbàgbé Akeem Spinet. Akeem Spinet. ó wà pẹ̀lú wa gbágbágbá. ẹjọ́ la bí ìjọba ọ̀rọ̀. òun náà ṣe kí ọmọlábẹ̀rẹ̀ ẹjọ́ la bí ọmọ yẹn tó bó tó lọ́rọ̀ ó ń sọ kí sá lọ́rọ̀ fa. òun náà wà nù ilé agbára pẹ̀lú wa. Abdul Sadiq òun náà wà pẹ̀lú wa. òun ló ń jẹ́ kẹ́ lè máa rí wa kété lójú ewé Facebook wa bí àwọn àyàn kan tẹni mo tiẹ̀ fẹ́ mú ọmọbìnrin yẹn tó tiẹ̀ máa ń búyàn tẹnu ẹ̀ tó máa ń ṣe fetefete yẹn Sadiq Akínbólú ló jẹ́ kẹ́ ẹ rójú mi àti ètè mi tó fẹ́lẹ́ bí igbá wàrà tí mo fi ń búyàn òun ló jẹ́ kẹ́ ẹ ra. àìwá wá fìyẹn à ń lọ ní àárọ̀ tòní yòókù tó di lọ́la tó pàdé wa lákọ̀tún lórí ètò ọ̀rọ̀ tó ń lọ ní ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM lọ́lọ́kan òjọ̀kan làwọn ètò wa ṣì ń tẹ̀síwájú mo máa ń sọ fún ìmọ̀ ní loaded Tuesday la máa ń ní fún yẹn tí mo pé lọ́lọ́kan òjọ̀kan báyìí ìkan wọlé ìkan jáde ìkan wọlé ìkan jáde ìkan wọlé bẹ́ẹ̀ ni ìgbádùn yín báyìí òun ló jẹ wá lógún ní ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM ìyókù tún di ní ọ̀la tẹ́ láǹfààní láti pàdé àwọn akẹlẹgbẹ́ wa lórí ètò ọ̀rọ̀ tí ó ń lọ the trending issue ẹ má jà gbàgbé ọmọ ọlọ́jọ́ bí òní Akeem Alade tẹ́lẹ̀ olúfẹ́ mọ̀ tẹ́ máa ń pè ní Pastor Semo. Today is his birthday. You shall live longer than the age you have lived on earth. Amen. More grace, more favor, more success. Amen. Every of your heart desires shall be granted. Amen. In Jesus' name we pray. Amen. Ó ti yé yín gbogbo ohun tó ti sọ yẹn àrò ti rọmọ ẹ wo èyí wá fẹ́ gbà wá nímọ̀ràn pé àwọn ọmọ yìí mo tẹ̀ fẹ́ gba tọkọtìyàwó yín nímọ̀ràn ẹ ṣe gbéyàwó àti fìtọ́lọ́ pa àwọn máa ń fi tọmọdé wa wí ni ẹ̀yin máa ń fi tàgbà yín ẹ̀ máa fi ń gbà lọ́wọ́ wa pàápàá jùlọ ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó ẹgbẹ́ tí wá àfi tiwa káfí gbé lárugẹ 100.9 ẹ kàn sí mi lórí 08035 sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa gbogbo 08035183900 08035183900. I remain my humble self Yeye Olúwaṣeun fún mi Àjíbọ́sẹ̀ Queen abiyolóye rẹpẹtẹ lẹ́yìn tèmi lẹ fẹ́ràn tẹ máa pè mí ìran máa sọ wípé ẹ jẹ́ ká ṣe jẹ́ mo ti kí wọn tó bá fẹ́ kí wọn nìyẹn tó lẹ́ẹ̀kan sí yes kẹ ọkọ̀ rè fún kò sí kódò fún wa mo rántí. alábò oko bí ẹ mò ń kọ ẹ ìgbéra lọkọ Abẹ́òkúta. That is history. History tí ọkọ rẹ ìwọjọ tẹ́lẹ̀ mo yẹ tó fẹ́ pàtàn. ẹ wọ ẹ lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08077476691 08077476691 tàbí ká ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080666691 9435 006 mẹ́rin 9435. iṣu ń bẹ lébè di bùkátà fẹgbẹ́ òkú gánta jùbọ́ di bùkátà fún ní àgbàdo tọ̀nàmọ́ ló bá di bùkátà fẹlẹ́kọ̀ múndélé ayé báyìí mo di bùkátà ọlọ́run ọlákìítán adégòkè ń retí gbogbo ayé mọ̀ sí bùkátà ọlọ́run lèmi ṣe ń sọ pé
ẹ ṣe tẹ́ǹtẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ́ǹtẹ́tí sí wa ní tùǹgbà o.